Like a dog, fine. You be below your motive for you charge the Bobo Koto. To your young, just one from Is you understand? I like you. Shut up! What did they talk for mouth when not sweet like this? Since they come that time, I don't even they fall for you. I don't they die for you inside of me. Since they talk like picking, you be picking. I love you. If I know I love you, try to understand me. I'm a pay you. Tibani pay me, pay. I like you. Shut up, Joe! Shut up! Shut up, fire your mama! Lórí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Kémi lọ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi, kí n lọ fi pè. Ṣe kúkú fún mi ní owó báyìí tí n bá dẹ̀ ti wọnú ilé. Kí n dẹ̀ lọ ra káàdì, kí n lóòdù ẹ̀ sórí fóònù tèmi. Kí n kúkú fi pè é. Àbí ṣé kò dáa ni? Ó dáa pọ̀. Ọgbọ́n inú rẹ̀ yìí, ó kárí. Bí n bá pé kò sí káàdì lórí fóònù, kò sí owó ńlẹ̀ ló ń jẹ́. Ṣé bẹ́ẹ̀ mi bá ní owó ọ̀hún lápò, ṣé wọn ò ní lọ ra káàdì nílé kejì kí n. Àbẹ́ẹ̀rí sí Ọlọ́run báyìí bí bàbá olórí. Mo ti máa ń jáde dọ̀, mi ò ríyàn kankan kó pè mí pé àǹtí o, ẹ wá o, mo ti ẹ̀gbọ́n kankan pé ríǹgì yìí o, packaging ni, it's not official. Mi ò rí. I'm just using it to respect my family. Can't live back on me, you understand? But come to think of Oti and Sopeka baby Piara. Baby mo pay irú owó tẹ́ ń sọ yẹn. Bí a tẹ́ bá fi bẹ̀rẹ̀ business for me, like tẹ́ fi ṣí shop for me. Ẹ mọ̀, tó bá ti ń yí a máa rí owó ń bẹ̀. And ibi iṣẹ́ ti tẹ̀yìn náà. Then about to regain a lot, you understand? I'm a couple, more one. Then we can do our wedding. Basira.
Wow, my darling. Jọ, àwọn tó máa ń kóra wọn jókòó papọ̀ tí wọ́n máa sọ wípé tòbìnrin bá wò obìnrin ò lọ́pọlọ. Ẹni ò mọ̀nà tí ò mọ̀nà tó dá pàdépàdé. Èmi náà wò ṣọlá bó ṣe ṣe. Mi kì í láìkí máa rí ìbínú ẹ̀ rárá. Ẹ bá mi bẹ̀ kó máa ní sùúrù fún mi. Mi ti ẹ̀ ń láìkí láti máa rí ìbínú ẹ̀ rárá, inú mi ò kí ń dùn. Ṣé ìṣọ̀lá nìkan lórí tó ń bínú tó lójú ẹ̀ lè tó ní nǹkan kan tó ń bínú àbí? Mi ò tí bínú lójú ẹ rí. Tèmi kan bá bínú wo jẹ́ kí n sọ fún ẹ ọ̀run máa bọ́lẹ̀ báyìí ni ara máa sán ní ìjì ajá. Ìṣọ̀lá ló ń bínú tó dẹ̀ ń ṣe ogbó kíní Ìṣọ̀lá ń bínú ká bá Ṣọlá sọ̀rọ̀ ká ṣe kíní kí ló ṣe ẹ wọn náà farabalẹ̀ náà. Ẹ ṣì jàre bọ̀dá mi. Tóyìn, listen and listen good. Mi ò bínú rárá. Bọ́ nǹkan tèmi fẹ́ bí ẹni kò dá mi lóhùn sí. Kí ló dé tó jẹ́ wípé àwọn òbí ẹ wọ́n sọ̀rọ̀ wọn di ọ̀sán àtòrò tí ò kí ń lajú rí ara wọn? Eku àti ejò tí ò kí ń pàdé ara ni wọ́n. Why? That? I don't know. Jẹ́ kí n sọ fún ẹ ṣọlá tèmi náà rí wọn tí mo rí wọn báyìí èmi gan mo kà sára ni torí pé bọ́n ṣe ń ṣe gbèmí náà gbà kí ló fà á tán kì í fi ra wọn sójú. Àwọn parent ẹ wọ́n ń dojú tì wá, especially me. Honestly, àwọn tí ó jẹ́ wípé wọ́n mọ̀ mí mọ́ wọn tàbí mọ̀ mí mọ́ ẹ pé àwọn òbí àfẹ́sọ́nà mi nìyẹn wọ́n máa bi mí wípé ṣé wèrè lọ́kọ àti ìyàwó yìí ni ojú máa ń tì mí. Go to them, ask why they hate themselves. Tẹ̀bí ló ṣe rí bẹ́yẹn. Kó pariwo mọ́ mi bẹ́yẹn. Ṣó pariwo nìyẹn ni? Pariwo. Kó pariwo mọ́ ẹ̀ náà. Ṣé bó ní kó lọ kó béèrè ni? Tóyìn, mo ń pariwo mọ́ ẹ. Then let me put it this way. Tóyìn, lọ bá àwọn parent ẹ kó bí wọn kí ló dé tí wọ́n ṣe pé wọ́n sọ̀rọ̀ wọn di ọ̀tá ara wọn. Do you like that? I don't talk like that. Wo jẹ́ kí n rán ẹ sílé lọ béèrè nílé pé lọ́wọ́ mọ́mísí àti pọ́písí ẹ̀ pé kí ló fa wàhálà tó jẹ́ pé wọ́n fẹ́ máa ríra wọn sójú. Ó jẹ́wọ́ ni o. Ọlá ẹ̀ náà jẹ́ o. Of course, ọlá ẹ̀ Bọ́lá jíjẹ. Ó fẹ́ rán èmi sílé. Irú insult wo nìyẹn? Ọ̀rọ̀ yẹn pọ̀ jù fẹ́nu wọn àbí? Ó pọ̀ jù. Ìbọn Yorùbá lẹ́ẹ̀ méjèèjì. Tóyìn wọ́n ti rí padà síbí. Ó fẹ́ máa tẹ̀lé àbí? Kí ló ṣe ẹ́? Orí bó ṣe lè tẹ̀ fẹ́ máa tẹ̀lé kí ló mú ẹ? Bọ̀dá mi, ọ̀rọ̀ tẹ̀sán yẹn wúwo gan. Ẹni bí wọn sílé tóbi jù. Ó ti pọ̀ jù lẹ́nu mi. Ìwọ náà tún tẹ̀lé ó máa padà bá mi ìwà yìí o fẹ́ gbọ́ràn àbí ó fẹ́ máa tẹ̀lé obìnrin lọ. Ọpẹ́yẹmí, festival tó sọ pé ó fẹ́ ṣe nílùú yẹn ó ṣọ́ọ̀pì ká lọ. Why not? Jẹ́ ká lọ now. Má gbàgbé pé travelling is part of education o. And we've travelling here to learn some things, you know that? That's true. Abeg, why not look me? Why not look me now? When I wan call me put for inside on a matter. If I follow una reach there, they won't pay me money. Angela, everything is now all about money. Money every time. Your own money. You too like money. See, everything na money. You know here where they talk say time na money. Well, that one is by the way. I'm scared. Do you know all those things are kind of barbaric and erumba mi o ṣé kò ṣá ní sí problem. Ó sì nǹkan tó máa ṣẹlẹ̀. Ó ti máa ń bẹ̀rù jù kí ṣé gbogbo nǹkan lèèyàn máa fi bẹ̀rù bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé ìlú ìyá ti wà níbí báyìí tipẹ́tipẹ́ so tó bá tẹ̀ ní nǹkan kan tó fẹ́ ṣe ó yẹ ká lè witness ó yẹ ká lè lọ bẹ̀ ká wo bó ṣe ń lọ jẹ́ ká lọ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. If una wan go mama no call me o. You go. Me I no dey follow una dey go. I no dey walk. I no dey follow una dey go. Let's get going. Jani, mo sún mọ́lá kí o jókòó. Ẹlẹ́rìn dòdò tún rè. Eléyìí tún ní ẹ̀wọ̀n lórí. Máa ń kọ ìlọ́wà lórí. Ó tún ta pò. Ilé ìtìdá fẹ́ kúlùbà rẹ̀ ọlọ́mọ máa lọ máa ta àtàtòpò nínú mọ́tò. Kò sí ìdọ̀kan tó ń lọ lébi. Àjọ máa gbádùn ara wa ni. Irọ́ o. Ó lè ṣe máa ń ṣe báyìí. Èmi gbọ́dọ̀ lọ ibì kan. Sọ́mà bó ní. Kọ̀ọ̀kan ṣì fi lórí ẹ̀kọ́ jẹ́ kákẹ́gùn fẹ́ sí. Sọ́mà bó ló nídìí owó. Nígbà tó bá sì nídìí owó, èmi gbọ́dọ̀ lo oko ẹyọ kan sí owó òun tí ì pé
mo gbọ́dọ̀ lóko kan sí. kò sóko kankan tó ń lọ oko mi tèmi mo súnmọ́lá ló máa lọ léèrè. irọ́ ni. bẹ́ẹ̀ ni. mo súnmọ́lá ò ní báyé mi jẹ́ sẹ́mi tí ń ti lọ sí oko ni oko máa lọ tóko mélòó. iye oko tó bá lè lọ ẹ̀mẹ́wàá. ajá mi. mo débi tí ń parí ẹ̀ sí àná débi tí ń parí ẹ̀ sí. kò bọ́ ṣe kó jẹ́ ká tẹ̀gùn fẹ́. ooru ti mọ mi báyìí. oya mo ṣọ́ ẹ. ooru ti mọ mi báyìí. ajá níjà ni. èmi nù. kò sí wàhálà kankan. mo débi tí ń bí èso bí wálẹ̀ sí. ọmọ ẹ̀ tó fọwọ́ sáré gbọ́n ní. ọ̀dà bẹ̀ báyé mi jẹ́ ọmọ ẹ̀ pa mí kéke. ọkọ ni mo bẹ́ẹ̀ fi owó. máa fi kọ́. mo sún mọ́lá. ìyá wọn bí ara mi ń ṣe bákan. ṣé lóòótọ́. ara mi ń ṣe bákan. olórí burúkú ń sọ́lá pé yóò kàn sùn kalẹ̀ bọ́rọ̀ gidi ni kò tiẹ̀ ní mọ̀ra kankan kò ní ríngẹ̀ tó nu ọmọ kó tiẹ̀ tó máa ń ṣe yéèsì tó máa ń ṣe yáàsì ó máa ń ṣe jack me like sọjà jack me like gbogbo yóò kàn sùn bí olórí burúkú kalẹ̀ ní arúgbó ara wọn ebi. Àjàní kékeré nìyẹn. irọ́ ni. ṣé o mọ ibi tí mò ń gbé ẹ lọ léèbì. kò tí ì yé mi. ṣé o mọ gbàrà òkè. àmì èdè bẹ́ẹ̀ ní gbèsè ayé. màá mú ẹ láti gbàrà òkè dé Ìlàwẹ̀. nínú ilé kan náà. bẹ́ẹ̀ ni. kò sí wàhálà ọlọ́mọdé yẹn padà parí kárí rẹ̀ kéèyàn má rìn kùnú ilé o bí tí mo fẹ́ lò gbèsè ayé mi sáà ti mọ wáyé ibi tí mo fẹ́ lò tán sí mọ wáyé olórí burúkú ni Sọlá pé sórí àwọn àbejì àyà rẹ ọkàn ti ẹ̀rì mọ́ ní sórí tọ̀dọ̀ rẹ tó ṣe kókò kó tán pé orí lórí àwọn àbejì P-square orí wọn ṣe rí ẹ̀rì mọ́ rí orí lórí àwọn adégbòdù ẹ̀rì mọ́ báyìí lórí bí ẹja àrọ̀ orí tí ó tọ̀dọ̀ tiẹ̀ kàn fẹ̀ dálẹ̀ sọ wáyé tọ̀dọ̀ tiẹ̀ tó jẹ́ tó ń tó béèyàn báyìí fẹ́ lu sí báyìí bẹ̀ ni ó gbà sùn lọ ọlọ́mọ náà fọmọ́ràn mi ni òrìn o jáma lọ ara tèmi kò tiẹ̀ pẹ́ bó ti ń ṣe mí. Àjàní Jàní. mi fọwọ́ mú ibi ọwọ́ rù. Àjàní Jàní. mo sún mọ́lá. Àjàní mi ọ̀rọ̀. ibi táwọn padà gbà lọ náà ló dé. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Arámidé fowó ra sọ̀rọ̀ kan fún mi ó ló tún ti fi bọ̀bọ̀ di méjì yẹn sílẹ̀. ṣé tó rẹ̀ méjì fi jókòó bíi pé ọ̀fọ̀ṣẹ́. ẹ gbà mí o. Arámidé jọ kí ló ń pẹ́ lẹ́rìn kí nìkan tó rẹ́rìn sí kò fọ́ nìyí ìwọ tó ń wò láwò sunkún tó ń wo rẹ̀ láwò rẹ̀ rìn kí láǹfààní wípé à ń bára wa ṣọ̀rẹ́ tábà lè bára wa sọ òótọ́ ọ̀rọ̀ jọ torí Ọlọ́run o gbogbo wa yìí àwọn méjèèjì láti máa rí ìwọ nìkan lórí mi single why kí ló dé ṣé ti ti àìrọ́ kan ni àbí torí pé ò lówó lọ́wọ́ àbí kí ni ìdí méjì ṣe fún yín o. gbogbo yín dẹ̀ ń sọ̀rọ̀ ẹ ṣe béèrè pé kí ló ṣẹlẹ̀ gangan. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni kò sọ fún wa. now you are talking. ṣé yóò mọ̀ wípé gbogbo ẹṣin kan lẹ́ṣin ní ìwé yìí ṣùgbọ́n ẹṣin mi ló gbéyàn kó má gbéyàn níyì. Chineke mee Arámidé ṣé pé di méjì òun náà tún lè ṣe. yes kò lè ṣe ṣé kí wọ́n fi ọkọ kí máa yàn lè ní ọkọ tí ò lè kiss tí ò lè romance tí ò lè gbẹnu sí kò lè lálélá kò lè lábíbọ̀ tó bá dẹ̀ máa wá jù sí báyìí kọ́ ló báyìí ó ti dálẹ̀. yes ṣé kí wọ́n fẹ́rẹ̀ rẹ̀ báyìí kí máa yàn lè ní. ṣé bí wọ́n sọ wípé apẹ́kọ́ tó jẹun kò kí ń jẹ bàjẹ́ ẹ jẹ́ kí n fara balẹ̀ kí n wọ́kọ̀ gidi ṣé gbọ́ wọn kì í múyàn late comer náà tí màá fún márì ṣé mo ti pẹ́ jù àbò ti darúgbó. I'm just 29 kí ló ṣẹlẹ̀ mi ti dàgbà. àmọ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà lóòótọ́ èmi ò support yẹn o. ṣé kan tó ń kó plélè ṣé pé 2 minutes indomie ló ń fẹ́ tún fi àkà ọlọ́mà jẹ ọkọ mi ló yẹ kó fẹ́ nìyẹn tí bàbá ì bá mú ẹ ọlọ́run o tọkọ mi bá mú ẹ ẹ̀rọ náà ọ̀rẹ́ mi kí ni mo ti ẹ̀ ń sọ mo rántí last time mo fẹ́ máa lọ ní ìjẹta jẹ́jẹ́jẹ́jẹ́ mo fẹ́ máa lọ sọ́jọ́ mo bá ní dáadí o ẹjọ́ mo fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ lọ́kọ mi bá ní àmọ́ àti ìlọ ìyàwó mi di ṣíàmù tí mo di ṣíàmù ọlọ́run ló ní káwọn ọmọ ọ̀dọ́ máa bọ̀ ní kíni kọ́ mi ló yẹ kó fẹ́ nìyẹn wẹ́n ná mi ò lè blame ẹni tó lórí òní fìlà tó dẹ̀ ní fìlà náà ọlọ́run á ṣe ń tó dáa orú ọkọ bíi ti tèmi tí ó máa ń rún ẹ gidi ní rún gidi ni o ó ń ṣe àwọn ọmọ ìfọ̀ yìí ìyá àyẹ̀dàkùn kílẹ̀ nílé tà lè jẹ. ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ti wá sún mi in fact I'm speechless. ọ̀rọ̀ yìí wọlé yìí
bàbá ìgbóná ẹ̀rọ náà gbogbo èèyàn máa lọ ìtì sẹ́yìn méjèèjì bá fẹ́ jẹ kẹ́ kọjá lọ sí kitchen. Ó dàbọ̀. Bójú ọmọdé bá rí àfọ̀ ohun tẹ́jà rí tó gbó ìran làgùn tó fi wò. Ǹjẹ́ o bá mi kó àwọn ìwé yẹn sínú báàgì lẹ́ẹ̀kan? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Kábíyèsí, èmi àti Àrẹ̀mú ti sọ̀rọ̀, ó sì ti gbà láti ṣèfẹ́ lórí. Ó ti wá gbà báyìí láti wálé nígbà ọdún omidan láti wá múyàwó. Àdúpẹ́ ń gbà yẹn ó bẹ́tà kó yá gbà torí tó bá jẹ́ pé kò gbà tí ò wálé wá múyàwó ó máa jẹ́ nǹkan tó máa wà ridiculous gan. Ká gbọ́ pé odindi ọmọọba ó lọ fẹ́ òyìnbó wálé. Kò tiẹ̀ bá mú rárá kábíyèsí. Mo ní láìkẹ́ wọ́n ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a máa fojú sọ́nà a máa retí ẹ̀. Àbí o láyọ̀ ni ó dé bá wọn. Dansaki rẹ ọba mímọ́ Dansaki rẹ ọba mímọ́ Dansaki rẹ ọba mímọ́. Guys. Mo fi pe okay, torí bí n ṣe sọ pé kí wọ́n máa ṣe làásà fún mi nílé kí wọ́n máa lọ rò pé bí àwọn onígbèraga or something, you understand? Ó mọ ló ṣẹlẹ̀ èmi really gan fúnra mi mo prefer bó ṣe wọ́n sọ pé ká máa ṣe rìhásà ẹ̀ fún ẹni. That is what we call home service. Thank you. Jíjẹ kó sílé ìwọ̀n gbà táwọn nílé náà ń ṣe Hello guys, hope there's no problem. Tó try àti sọ pé tí a bá fẹ́ lọ sí show báwo lè ṣe máa ráyè àti tẹ̀lé àwọn group jáde. You got me confirm me pé kí n ti mọ one or two things dáadáa. You understand? Kan tó pa mí pọ̀ máa wò yàn. You understand? Because tí má ṣe lọ sáwọn èèyàn tẹ́ ṣe ń ṣe lọ́sà fún mi gbẹ́sẹ̀ sókè lórí báyìí ṣe wọ́n máa fi mí ṣe ẹ̀yẹ. You understand? And I don't like that kind of thing. Mo ṣe reason pẹ̀lú ẹ̀sìn bàbá ti good gan. Yeah, you get it. Kò ní sí pé wọ́n máa fi mí ṣe ẹ̀yẹ so èmi náà ti máa mọ́ ẹ máa ṣapá ṣe ẹsẹ̀. láti lè ṣe gbé dáadáa gbé láti ṣe àbúrò. That's not a problem. All right, thank you guys. Really appreciate it. All right. Okay, hope to see you some other time. All right. Okay. All right. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Àwa má rí di níṣẹ́ rẹ o ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀ ìparí ọ̀rọ̀ rẹ̀. Your kingdom reigneth is mine. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Àwa má rí di níṣẹ́ rẹ o ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀ ìparí ọ̀rọ̀ rẹ̀. Your kingdom reigneth, his majesty tó ọba. Olórí, gẹ́gẹ́ mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀ látàárọ̀ mo fẹ́ kó mọ̀ pé lóòótọ́ ni mo nífẹ̀ẹ́
ó dẹ̀ wò mí kí n fẹ́ ẹ gẹ́gẹ́ bí ìyàwó ni. So if you can really give me the chance, inú mi á dùn gan. So please, try to understand. I really want you. Temitope, you know, you're a good guy, you're cute, you're good looking, you're hardworking. I mean, you have everything it takes for a woman to fall in love with you. But, no, it's not about you, it's about me. I can't date you. I can't. I'm not being. I'm just saying. Ṣùgbọ́n, olórí, mo fẹ́ kọ́ ọmọkùnrin kan pé nínú ọgbà yìí ìwọ nìkan kọ́ ní kọ́pà tó wà níbí yìí. And you are not the only lady. Do you understand? But I saw some qualities in you. So it's quite different from others. Thank you. My mind choose you. Not because I'm confessed wá sílé ayé to come out. No, understand. You don't even allow me to finish my words. To bá jẹ́ resolution yìí, kò sí problem. But at least we are going the same way. No, you might worry, I can bother you. Please, I'm worried. Please, you can drop no, you might worry. Phone me, phone me one office. Ladies will. Gbogbo phone ẹ wà bí. No, ṣé mo sọ fún yín. Elédùmarè mi ló ṣe ṣọ́ọ̀la. Awúwo má ṣe é gbé. Elédùwà ọmọ àrè. Dansaki rẹ ọba mímọ́. Olórí, kí ni problem ẹ̀ ń pariwo mọ́ mi? Bó ṣó realize pé mi àti Angela ló sọ̀wọ́ ilé. Kí la máa ń ṣe inú ilé tó máa ń fi owó sí? Ẹ̀gbọ́n mi rèé. Ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi. Àwọn ni wọ́n sọ yan lẹ̀ lèmi hàn. Alhamdulillah. Ṣé rí ẹ̀gbọ́n mi yìí mo nífẹ̀ẹ́ wọn gan-an. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀gún ti gún wọn lẹ́sẹ̀. Wọ́n wá sátọ̀ mi wá. Wọ́n ní pé mi ò lè gbà wọ́n. Mo ṣe bá yín sọ̀rọ̀ yìí, I'm not happy. You see, there's something bugging my mind. You see, tí bá dé tí wàá sọ fún yín, ó lè affect me mentally. Ṣó lè tó yẹn ni? Bọ̀dá mi, ó lè jù yẹn lọ. Ó yá máa sọ wọn ẹ̀. Bọ̀dá mi, kí ni reason tẹ́ ẹ ti fi rìn márì látijọ́ yìí? Bọ́lájì, ẹ̀ ń padà wá gbowó, ẹ̀ ń padà wá gbowó. Nípa interview táwọn ọmọ ẹ wá ṣe mo lọ sọ́fíìsì ọ̀gá ní àárọ̀ ẹ̀ mo wá lọ wo àwọn list àwọn candidate wọn. Mo dẹ̀ pé candidate ẹ̀ Ṣọlá he performed so wonderfully. Ó ṣe dáadáa. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ̀ bí agogo. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ̀ bí agogo. Àwa má rìdí níṣẹ́ rẹ o, ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀ ìparí ọ̀rọ̀ rẹ̀. Your kingdom reigneth, His majesty tó ọba. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ̀ bí agogo. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ̀ bí agogo. Àwa má rìdí níṣẹ́ rẹ o, ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn.